sir. Ẹ káàbọ̀ mà. Yes sir. Orúkọ yín mà. Orúkọ mi ni Kafila. Láti. Ìbàdàn bí báyìí sir. Ṣé kò sí nǹkan? Kò sí nǹkan, ọ̀rọ̀ ọmọ mi ló gbé mi wá. Ọmọ náà dà? Òun rèé sir. Kí ló ṣe? Kò sí nǹkan tó ṣe lọ́jọ́ Monday ló sá kúrò nílé. Ìgbà tó sá kúrò nílé lọ́jọ́ Monday, àná tó jẹ́ ọjọ́ Thursday ló wọlé wá ní ìdájí. Bó ṣe wọlé wá ní ìdájí ló ń pera mọ́lẹ̀. Èmi dẹ̀ wá ní yàrá. Ó tó ọmọ ọdún mélòó? 17 years going to 18 years báyìí. Okay. So mo wà nínú yàrá, àbúrò ẹ̀ wá ń pariwo mọ́ ìmí ẹbọ́ ta ẹ wá wà tí Túndé, mo ní kí ló ṣe òun dà, ó ní wọ́n ti wọlé wá, ẹ̀mí ní kò fún rẹ̀ wọnú ilé, ó ṣàwọnú ilé yàrá wá bá mi bó ṣe ń pera mọ́lẹ̀ nìyẹn. Kí ló ṣe ẹ́? Mú ìmí ẹjọ́ ẹ̀mí mi ti fẹ́ bọ̀, inú máa ń run mí, ẹjọ́ ìgbà tí mo fẹ́ kú ni mo fi wálé, mo ní kí ló fẹ́ pa ẹ́, ta ló lé ẹ lé, kí ló mú ẹ tó fi sá lọ? Ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun ṣe menstruation láti kinní kan, menstruation yẹn ò dá nǹkan kan. Mo ní ẹ wá gbé mi lọ sí hospital, mo ní mi hospital tí mo fẹ́ gbé ẹ lọ, wọn tí kò sọ nǹkan tó ṣe ẹ́ fún mi, tó bá sọ nǹkan tó ṣe ẹ́ fún mi màá mú ìgbẹ́ tí màá lò fún ẹ. Kò ṣáà dá mi lóhùn. Mo ṣe wọ́kà àti jáde nígbà tó mo fẹ́ jáde, mo ṣáà lọ sí ọ̀dọ̀ àbúrò mi kan. Táìmù tí màá padà dé, mo ti bá ní ṣọ́ọ̀pù mi, èmi náà mo ní kó máa lọ sí ṣọ́ọ̀pù. Wọ́n tí mo wá dé ní àná yẹn ta ṣáà lọ lé tó di èmi, àwọn kan fún mi ní advice tó ṣe ló ń bleed, ó ṣáà ń bleed ni. Àwọn kan wá fún mi ní advice pé kí n mú lọ sí hospital bóyá kí wọ́n mọ nǹkan tí ó bá ṣẹlẹ̀ sí. Mo ní àgbẹ̀bí kan dẹ̀ wá wájú ṣọ́ọ̀pù mi, mo wá lọ bá mọ́mì yẹn, mo ní mọ́mì mi ní ẹjọ́ nítorí Ọlọ́run, Yétúndé ni mi mọ nǹkan tó ṣe pé òun ló ń bleed yìí o. Wọ́n ṣáà yín ní kò sí nǹkan tó ṣẹlẹ̀, inú rẹ̀ ti béèrè lọ́wọ́ ẹ̀ ó ní sí nǹkan. Wọ́n mi ṣàṣemú wọlé nìyẹn, wọ́n ṣáà rí pé ó ṣẹ́yún ni. Ó ṣẹ́yún? Bẹ́ẹ̀ ni. As in abortion? Bẹ́ẹ̀ ni sir. Okay. Wọ́n bí lóore pé ta ló fún ẹ lóyún, níbo ló ti lóyún, kò ṣáà dáhùn. Àwọn èèyàn ṣàn bá mi bí lóore, wọ́n ní kí n kúrò ńbẹ̀, ó ṣàpadà jẹ́wọ́ pé Akíìmù kan ló fóun lóyún. Akíìmù ń dà? Mi ìrá Akíìmù yẹn, mo ti mọ ọmọ yẹn náà wá síbí báyìí rí nígbà kan. Ní Akíìmù yẹn? Bẹ́ẹ̀ ni sir. Kí ló ṣe ń gbà tẹ́ fún wa? Ìgbà yẹn náà tọmọ yìí máa ń sá kúrò nílé náà ni mo ti mú lọ sí station, kò síbi tí mi tí mú lọ. Mo pe ọmọ yẹn, mo bẹ̀ ẹ́ pé kó jọ torí tọ́lọ́run, ọmọ yìí ò ní bàbá, kékeré ni bàbá ẹ̀ ti kú tí mo ti ń da tọ́. Àwọn ẹbí family, àwọn family bàbá wọ̀ mí kó jọ kó má ba yé ẹ̀jẹ̀, mo fi síbi iṣẹ́ kò kọ́, mo fi sí school kò lọ. Akíìmù yìí náà ni. Iṣẹ́ kí ni Akíìmù ń ṣe? Àmì ìmọ̀ṣẹ́ t'Akíìmù ń ṣe o. Yétúndé? Iṣẹ́ kí ni Akíìmù ń ṣe? Driver. Kò lọ school àbí? Mo ní kò lọ, ẹ̀yin mo bá wí. Sir. Yétúndé ò lọ school. Mo ti tún ti wọ́n jọ wọlé ní tàmí yìí tán wọlé ni mo tún ti mú lọ sí school náà ló ti wálé ní Monday, mo jẹ́ wọ́n ní 25 ní school, wọ́n wálé nítorí 25. Mo dẹ̀ jẹ́ kó yẹ pé mi ní 25 lọ́wọ́ báyìí, jẹ́ kó di ọ̀la kémi àti ẹjọ́ lọ sí school. Bó ṣe ní kí n jẹ́ kó o máa lọ sí ṣọ́ọ̀pù nìyẹn, ìyẹn ló gbà sá lọ fún níjọ́ Monday. Ṣó lè bá mi ṣe tí ojú Yétúndé ò ní hàn? Yétúndé? Sir. Wọ́n sọ̀rọ̀ sí kí ni ẹ̀? Sir. Ṣó fẹ́ fẹ́ Akíìmù? Dá mi lóhùn. Tó máa sọ̀rọ̀ sí. Wàá sọ̀rọ̀ ni, bó ṣe mi orí yẹn, ọmọ pé mi ò ṣó ẹ, mi ò jẹ́ kí wọ́n rójú ẹ̀. Bó bá mi orí, hàn lè rí ọ̀rọ̀ tó bá sọ lẹ́nu lágọ̀ọ́. Tó bá mọ̀ pé orí ló fẹ́ mi àbó fẹ́ sọ̀rọ̀, kí n kúkú gbé kámẹ́rà sí ẹ̀ kí wọ́n rójú ẹ̀. Are you ready to talk or not? I'm ready, sir. Yeah, talk to me. So fẹ́ fẹ́ Akíìmù ni. For me. Talk to me. Don't mind your mom. Talk to me. You like him? Yes, sir. You want to marry? Yes, sir. Speak louder. Good. Ìgbà wo lẹ ti jọ wà? Ó ti pẹ́. Ó ti tọ́dún mẹ́ta. Bẹ́ẹ̀. Mọ́mí Yétúndé. Yes sir. Ẹ̀yin ò fẹ́ kó fà kí. Why? Ọmọ yẹn máa ń ṣagolo-ṣago ni. Ó ń ṣagolo-ṣago ni, kò ń ṣọmọ tó wà òkè sá. Àwọn ọmọ tọ́gì tó wà nídìí orógbó ní sáìdì ọ̀dọ̀ wa yẹn ni. Even though
àti mo mú ọmọ yẹn lọ sí station nígbà yẹn àwọn gàǹjẹ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ kó àdá igi wá bá mi nílé tán àwọn máa pa mí ni. ok. bẹ́ẹ̀ ni sà. wọ́n parọ́ mọ́ ni. wọ́n parọ́ mọ́. bó sà kò kí n ṣe ṣàgùdù ló ń ṣe bọ̀ níbi ẹgbẹ́ lé wọn àwọn ẹnìkan wà bẹ̀ tán yẹ máa ra àrìn kò kí n ṣe òun ní. mọ́tò bọ́. travel ni mi bọ̀ báyìí ó ti travel ti lọ sí Èkó. ok. mami Yetunde. yes sir. so ní fọ́. bẹ́ẹ̀ ni sà. ọmọ èlò lẹ́bí lè. òun àti àbúrò ẹ̀ náà ní méjì péré ni. dáàdi wọn kọ́. dáàdi ẹ̀ ti kú. so what stopped you from remarry? How old are you? mo pé 40 years báyìí. So what are you doing? fashion designer ni mi. I'm not asking for your job. Why can't you remarry? mo ti remarry kò ṣe bàbá ẹ̀ lónìí yẹn. Máa bímọ lọ. mo ní ìdádúró díẹ̀ ní sà. Ó bímọ sí. àmín Kristi. Ọlọ́run ó lànà. àmín sà. ẹyọ kan ló bí lè. bẹ́ẹ̀ ni sà. tọ́ mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. mo ń gbọ́ yín sà. bí ọ̀rẹ́ bí ẹ̀gbọ́n. ok sà. bí family tó fẹ́ sòdodo fúnra wọn. ok sà. sọ fọmọ ìkọ́ sọ fún àwọn family kí ló kọ́ ọmọ Akeem. Akeem. kí wọ́n kó ohun tí wọ́n bá ìfẹ́ wá kọ́ mọ́ lọ́dọ̀ rẹ̀. if not because you are alive ló ṣe ń kọ́ ẹ̀mí òkè ló ṣe ń lé káàkiri. bẹ́ẹ̀ ni sà. she has made up her mind to be with that boy. bóyá ọmọ tó ń wá tó kù tó fẹ́ bí ẹ bọ́ bímọ tó bá tọ́ wà láyé ṣùgbọ́n náà jókòó bẹ́ẹ̀ ibẹ̀ lọ́ọ́ bá a láì jẹ́ kó ṣe tójú ẹ̀ yẹn ìní fẹ́ kó waste ọmọ yìí o ní ìdẹ́ni fẹ́ kó waste ara rẹ náà o bó ṣe wà yìí mo ní wọ́n ní látòní lọ ọ gbọ́dọ̀ ṣẹ́yún mọ́tò ọba lórí o ti gbọ́ mọ́tò para rẹ o tó o bá ti lóyún bí ìgbà náà ni ọmọ tó ọ̀fẹ́ ọ̀sẹ̀lẹ̀ sóhun ìgbà náà ni ó rí tó rí ìgbà náà ni ọmọ ẹ̀rù ti ń bà ọ́ ìwọ náà sì fi ní para rẹ̀ dúró bó ṣe wà yìí ó sì ní àkókò dáadáa tó bá ṣe ẹsẹ̀ gbé báyìí pẹ̀lú èyí ó ti correct come back to school yes she can come back she can then listen to you wípé ìtì mo ní o níjọ́ Akeem bá di ìgbàjúrù mo bá nà tójú bá wú níjọ́ bá fi gàárì rọ ọmọ níjọ́ tó bá mọ tí wọ́n ń pè lábíà tó náà níjọ́ bá fẹ́ bímọ gan torí bó ṣe rẹjú kankan níjọ́ náà ni ọmọ rízì tó fi fẹ́ kú nítorí tòun níjọ́ náà ni ọmọ rízì tó fi lè sùn mọ́jú nítorí tòun kó o lè tọ́jú ẹ̀ kó o tún lè tọ́jú àwọn tó tún bílẹ̀ kó o tún lè tọ́jú ètò tí wà nílẹ̀ mo fi Ọlọ́run bẹ̀ obìnrin experience mi pẹ̀lú irú àwọn ọmọ báyìí fi yé mi wípé téèyàn bá fẹ́ gbé ayé ọjọ́ kọ́kọ́ mú tó náà because ẹ̀sìn tí mo bá arrest Akeem tí mo bá fi àjà Akeem òun náà inú ilé gẹ̀ẹ́wọ́ ọdún yóò make sure pé gbé ọwọ́ bá mi tí mo fi Akeem lé. pé ìtọ́ sọ pé Akeem kì í sá Akeem tó ní sèyí o driver Akeem tó ń ṣe o despite pé o dẹ̀ sọ pé wọ́n ní kojú wá ní ilé yìí wọ́n fẹ́ pa wọ́n fẹ́ ṣe kíní kan ló sọ fún mi sí ó come out fún mi point blank pé òun nífẹ̀ẹ́ Akeem òun fẹ́ fẹ́ ìyá Yétúndé ọkọ rẹ talks you like a brother kàfí yọ please pa ọkàn pọ̀ best mind ẹ̀ gbádùn ayé gbádùn ayé àtàwọn ọmọ tó kù orí mo tí èèyàn méjì bá ń jà tẹ wá sáré láwọn egun wọn mọ lé ni ẹ fún wọn lẹkẹ wò wọn ràn tẹyẹ kan bá kú tẹ bá ń sunkún nísà sunkún tí ẹ rẹ pé bàbá rẹ ló kù tẹsà rẹ tí ẹ rẹ omi ọmọ pọ̀ sí ni ẹ fi lẹkẹ wò ràn kápẹ́ tí ìdákẹ́ kún the way you are running after this girl mọ jà bẹ́ẹ̀ hùn mọ kó bẹ́ẹ̀ hùn ó ti jẹ́ kó feel too important ìwọ wa nítumọ̀ lójú rẹ̀ tó Akeem yẹn gan tó bá tó stage kan kò ní hesitate
láti kò ní ní lára kò ní olójú láti sacrifice life ẹ àti health ẹ fún Hakeem ẹ gan because Hakeem ẹ wà very important sí báyìí even ju ọ̀yà rẹ lọ please torí Ọlọ́run ọmọ ni lọ́pọ̀ Ọláfá o Ọláfá kú tán ọmọ rẹ̀ ń jayé o torí tọ́lọ́run lọ má Hakeem wá tó bá ti pín lọ fẹ́fẹ́ tó bá fẹ́ padà lọ school tó bá sì fẹ́ kọ́ṣẹ́ I want to see Hakeem bring Hakeem to me Hakeem wá báyìí mi kì í ṣe mọ́mí rẹ̀ gbọ́ bí àwọn Hakeem lọ́dọ̀ wọn. orógbó bẹ́ẹ̀ ni wọ́n ń pe ilé wọn. Hakeem tó mọ wọn nídìí Ògún nídìí orógbó ìyàrá àdí Ògún nídìí orógbó ẹ̀ ń gbọ́ báyìí mo fẹ́ ra Hakeem torí pé wẹ́rẹ́ tọ́ra ọlọ́gbọ́n ṣeun tó sẹ́yìn tí ìkẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ ń ọmọ yìí àwọn tó sẹ́yìn tí wọ́n bá lọ lọ́jọ́ náà gangan. tá a ṣẹ̀ṣẹ̀ sọ tán nìsín tó bá ṣe pé ìyá ń wáyé tó bá ṣe pé àwọn tí ń tẹ̀ lọ́kùnrin kan lè dá tí ó lè sìn tí ó ṣubú tó lè dàgbà pé ó kúrò lọ́dọ̀ ọkùnrin kan ṣáájú kíṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ pé ìyá ọmọ ẹ̀dá rẹ̀ lẹ́bi pé òun ọ̀bá sì fílẹ̀ pẹ̀lú ẹ̀ o tó bó sàmọ́ rí láyé ó ti kẹ́tẹ̀ kọ́lọ̀ wọn sọmọ yẹn náà ní rírí o Ọlọ́run ní jẹ́ sunkún ó ní fojú sunkún ọmọ ó ní fọwọ́ ìyàlẹ́ ọlójìká I am begging you take it easy with her. Your name? Yetunde. I want to see Hakeem. Bring Hakeem to me, not to your mother, even not with your mother. Go and bring Hakeem to me. I need to talk to both of you. Yes, sir. Mo fẹ́ bèrè pé ṣé abidadi ẹ̀ ṣé tó bá gbọ́ pé lọ lé ọkọ by this stage mi ìmọ̀ nǹkan tó rí. What has been their responsibility towards her life? Láti jẹ́ tó ti wà lọ́dọ̀ rẹ̀. Wọ́n ṣẹ́ ní ti fún mi. Wàá bá mi tí wọ́n bá bá nǹkan kan wá. Kán náà wàá bá mi. Àwọn ẹbí dádì rẹ̀ bá ń pè wọ́n pélé wọn. Ok, ọmọ Ìpẹ̀tù ni wọ́n. Ìpẹ̀tù. Lókè ọlá ní Ìpẹ̀tùmọdù. bẹ́ẹ̀ni ní Ìpẹ̀tùmọdù Lókè ọlá. So ilé bàbá wọn wà ní títì lẹ́gbẹ̀ẹ́ ilé olówó kùdùrù bàbá kan àti ìyá kan ló bí bàbá wọn àti olówó kùdùrù. ẹ̀yin olówó kùdùrù kí lórúkọ bàbá tiẹ̀ tó ti jáde láyé. Táíwò ẹ̀yin olówó kùdùrù ẹ mọ ọmọ yín Táíwò láyé lọ́dún o. 2010. ní 2010 ẹbí yẹn ẹran representative wá sí Ìbàdàn lọ́jọ́ Tuesday ká sọ̀rọ̀ lórí ọmọ rẹ̀ tó fi ilẹ̀ kó tó lọ Yétúndé nígbà tí ń sọ ìwọ rẹ́kọ̀d ní ọjọ́ ọ̀la àbí ìkankan tẹ́ obìnrin yóò ṣe nǹkan kan olóbìnrin àbó ńlọ́ba yé ọmọ jẹ́ níta sọ ìwọ rẹ́kọ̀dù ápìlẹ̀ fúnra wa ń gbà náà ni o obìnrin ti gbìyànjú tó bí obìnrin o ṣùgbọ́n àfẹ́kọ́ fẹ̀mí tiẹ̀ rúbọ kọ́mọ rẹ̀ ó lè gbáyé afẹ́ kí wọ́n jọ gbáyé ni máa lọ. orúkọ mi ni Sábìtù Mùtíyà àti Mọ́tọ́láyọ̀ láti Òkè Ọ̀mì ní ọ̀nà olódò. Òkè Ọ̀mì èwo ń bẹ? Òkè Ọ̀mì kú mọ́ pa ẹ̀. ok Òkè Ọ̀mì méjì ló wà ń bẹ. bẹ́ẹ̀ ni sà. ìkan bẹ ń pagun wọ́n pè ń pagun Òkè Ọ̀mì. bẹ́ẹ̀ ni sà. ẹ sì mọ̀ pé gbólódó olódodo èèyàn ní gbé bẹ́ẹ̀ èèyàn tí ọ̀fẹ́ kógun ọjà ló wọ́n ń gbé pagun ọ̀gá lára irú ayé kankan ò sí ń bẹ. kí ló ṣẹlẹ̀? nítorí ṣẹlẹ̀ tí mo fi wá bìí ni pé ní 2012 èmi àtọkọ mi ọkọ mi kàn jí láàárọ̀ ọjọ́ kan lọ́kàn wá bá mi níléèwé bí mo ti ń wẹ̀ lọ́kàn wá bá mi òní ni máa pẹ́ mo sì ní oyún oṣù 9. ẹ dákun ẹ tún sọ. ọkọ mi wá bá mi níléèwé kò sí nǹkan kan àmọ́ dáná oúnjẹ tán so àwọn ọmọ múra fún wọn kí wọ́n gbọ́n ó sì wá bá mi ibi tí mo ti ń wẹ̀ kí mi ní òmúra so ó ní òní ni máa pẹ́ pátápátá oyún oṣù 9 sì wà nínú mi nígbà tó lónìí máa pẹ́ kí ló ṣẹlẹ̀ ebi nílé mi mo ti jáde tí mo fi wá wò àní máa pẹ́ ni o sì tún sọ̀rọ̀ irin tí mo mú lọ́wọ́ ẹ̀ máa fi yọ ọmọ inú ẹ̀ jáde so mi ní agbára kankan ó nà mí ní ànàrà kí tó nà mí gidi kò sí ẹni tí mo máa pè bọ̀tẹ̀ mo wá dọ́gbọ́n bọ́ síta aṣọ tí mo ta sílé ìwé náà ni mo ró wọ́n máa kan wá rí mi lẹ́gbẹ̀ẹ́ lé wa lọ́wọ́ aṣọ fún mi pé kí ló dé mo ṣàṣọ mọ̀mọ́ ẹ̀ ló fún mi ní aṣọ ó tún lọ mú òkúta ó lónìí máa pẹ́ síbẹ̀ tí màá rún owó mú mọ̀mọ́ ẹ̀ wá fún mi láṣọ pé kí n tètè mọ sá lọ pé tí mo bá mọ nọ́mbà àwọn àbúrò mi torí gbogbo àwọn handset gbogbo nǹkan wà nínú ilé mi nínú kankan jáde so mo wá kó àbúrò mi so wọ́n sá mú wọn mú lọ sí police station so wọ́n ti gbé mi lọ sí hospital nígbà tó dé police station tí wọ́n tọ́jú mi lọ hospital tí wọ́n tún dá mi padà sí police station
so ó wá sọ fún mi ó nígbà tí wọ́n bí léèrè ó ní òun ọmọ pé báwo ni sóun lè na ìyàwó òun báyìí so àwọn police wọ́n yanjú ẹ̀ bọ̀ tí nígbà tó sọ̀rọ̀ wọ́n ní ká fẹsẹ̀ létọ̀ pé kì í ṣe ní asán so wọn wàá dé mi padà sílé wọn ò jẹ́ kí n padà sílé lọ́dọ̀ ẹ̀jọ́ mi àwọn òbí mi ní pé kí n mọ̀ bọ̀ wá pé kí n fi kára mi ó fi yá so kò pẹ́ bí 10 days tí mo dé sọ́dọ̀ àwọn òbí mi ni mo bí ọmọ ẹ̀ nígbà tó ọmọ mú mi wọ́n bá mi pè é torí inú ilé ni gbogbo ẹrù ọmọ wà ó ní kò sí tọ́kàn òun pé tó bá bímọ ó bímọ nìyẹn bọ̀tẹ̀ wọ́n ra sọ bàbá tó bí èmi ó ra sọ ọmọ ó ra nǹkan ọmọ mi padà mo sì bí ọmọ ẹ̀ láyọ̀ bọ̀tẹ̀ nígbà bímọ a pè é ó ní kò sí tọ́kàn òun rárá so ọ̀dọ̀ dádì mi ni mo dúró sí kò sọ ọmọ lórúkọ títí tí mo fi ń gbé láì so mo ṣe nígbà tí mo tó lọ nígbà yẹn kò béèrè wa rárá èmi àtàwọn ọmọ ẹ̀ títí tó fi tó bí 3 years mo wá lọ sí ọ̀dọ̀ àbúrò mi ní Ìbẹ̀ní nínú ọjà ní Ìbẹ̀ní ni mo ti pàdé ẹ̀ tó ń bọ̀ ó lé ẹni ẹ̀sán kan sọ pé kó wọ́n gba bíi ni gbogbo òun wá supply oògùn àwọn tablet àwọn oògùn tí mo ṣe ó wá supply rẹ̀ fún àwọn customer rẹ̀ ní Ìbẹ̀ní so ó kí mi dáadáa èmi náà sì kí ó ní kí n má bínú pé òun padà bọ̀ wálé báyìí pé kémi náà mọ̀ lọ sílé òun fẹ́ wá kó àwọn ọmọ padà ká kó àwọn ọmọ padà sí school padà so mo sì padà sílé òun náà wálé nígbà tó wálé kò dé sílé wọn ìlú Ìwó ni ọmọ Ìwó ni mí ọmọ Ìwó lòun náà Kìtìmọ́ ní ilé wọn kò dé síbẹ̀ kò dé sọ́dọ̀ tèmi náà ó dé sọ́dọ̀ rẹ̀ nígbà tó dé sọ́dọ̀ ó ní kí n kó ọmọ wá sọ́dọ̀ rẹ̀ náà báwo mo ṣe lè kó ọmọ wá sí ọ̀dọ̀ rẹ̀ nígbà tó ọ̀nà wà tó lé mi ọ̀dọ̀ àwọn òbí mi kọ́ ọmọ sí so nígbà tí mo débẹ̀ ó ní òun ò lè wálé ọba tún padà ó tún lọ láti ìgbà yẹn mi ì rí ọkọ mi rárá ìyá rẹ̀ sì ti dàgbà ó ti tó 80 years Oriyomi Hamzat níyà tíṣà ní ìlú Ìwó àwọn èèyàn mọ̀ dáadáa ọmọ pẹ̀ níyà aláàánú Oriyomi Hamzat so Fẹ́mi Àrẹ̀mú lórúkọ rẹ̀ Àrẹ̀mú Fẹ́mi Olúwafẹ́mi Àkàndá láti ìgbà yẹn mi ì fi ojú kan so ìdí tó wá jẹ́ kí n wá ní alẹ́ àti wá àárí àmọ́ ibi tó wà pé sípò sọnù but àwọn kan sọ fún mi pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ ní Abẹ́òkúta ẹni tó sọ fún mi ní kó jọ kó fún mi nọ́mbà ó ní lá òun ò ní fún mi nọ́mbà àwọn eléyìí lọ but mò ń tọ́jú àwọn ọmọ àtàwọn òbí mi mọ̀mọ́ rẹ̀ bó ti dàgbà tó mọ̀mọ́ rẹ̀ mọ́kọ̀ mi gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọn ò dá sí tiwa kò sẹ́nìkan tó béèrè so mo ń try láti tọ́jú àwọn ọmọ yìí lọ tailoring material ni mo lọ sí school rẹ̀ but ohun tí mo wá ni pé bí mi bá ṣe rí tí màá ṣe rí bàbá àwọn ọmọ ẹ̀ láti wá tọ́jú wọn mo ń wá mo sì tún wá bí láti jẹ́ kí n rí ìrànlọ́wọ́ torí gbogbo àwọn ọmọ ẹ̀ sì kì gbogbo owó tó wà lọ́wọ́ mi pátá yóò ti tán kò sí nǹkan kan tí mo fẹ́ fi tọ́jú àwọn ọmọ yìí kò sí sẹ́ni tí ó béèrè mi kò sẹ́ni kankan lọ́mọ fi sọ fún mi pé kí n jẹ́ ká lọ sí Àgídìgbò ọmọ rẹ̀ àkọ́bíre ẹ̀ tó jágbà ń bẹ̀rẹ̀ la fi débí lónìí 40 years. Pẹ̀lẹ́ kí lẹ korúkọ ẹni tá à ń wá yìí. Àrẹ̀mú Olúwafẹ́mi Àkàndá ọmọ Oriyomi Hamzat. ẹ ní nọ́mbà rẹ ẹ ní fóònù rẹ. gbogbo nọ́mbà tó ń lò la pèpèpè kò sí nọ́mbà tó lọ mọ́ nínú gbogbo àwọn nọ́mbà yẹn. ẹ ní picture ẹ. kò jẹ́ kí gẹ́rù kankan jáde mi ì mú kankan jáde nínú ilé tó fi páàkì gbogbo nígbà àwọn pólíìsì tẹ̀lé mi délé àti ó ti páàkì gbogbo ẹrù kúrò nílé àmọ́ ibi tó páàkì gbogbo ẹrù lọ a sì padà rí mọ́. Àrẹ̀mú Olúwafẹ́mi Àkàndá bẹ́ẹ̀ ni sá. ọmọ ìyá Oriyomi Hamzat níwò. Kìtìmọ́ nílé wọn. tílé wọn wà ní Kìtìmọ́ ṣé ìyá Oriyomi Hamzat sì wà. wọ́n wà pọ̀tẹ́ ọ̀dọ̀ Facebook wọn ni wọ́n wà ládó wọ́n ti dàgbà. bẹ́ẹ̀ ni wọ́n mú wọn sọ́dọ̀ mbẹ́. ẹ pẹ̀lẹ́. Àrẹ̀mú Olúwafẹ́mi Àkàndá wọ́n ní Abẹ́òkúta lọ́wọ́ báyìí tẹ́ ti ń ṣiṣẹ́ yín wẹ́rẹ́wẹ́rẹ́. Àrẹ̀mú Olúwafẹ́mi Àkàndá ọmọ ìyá Oriyomi Hamzat ní Kìtìmọ́ nílùú Ìwó. afẹ́rí yín ni gbádàkẹ́ yọjú lé wọ́n ní ewúrẹ́ jẹjẹ òrèlé òrèlé mi òrèlé mi àgùntàn jẹjẹ òrèlé òrèlé mi òrèlé mi èyí tí mo pẹ̀ lájò bàbá wọn bá mi wí tíkẹ́tíkẹ́ ìyẹrẹ fani mò ń sùn òrè fani Àrẹ̀mú Olúwafẹ́mi Àkàndá ọmọ ìyá Oriyomi Hamzat ní Kìtìmọ́ nílùú Ìwó. ẹ yọjú ajẹ́ ìwẹ̀yìn lọ́bẹ̀ lẹ́dẹ̀jẹ́ ẹ yọjú lé àwọn ọmọ yín wọ́n ń sunkún wọ́n fẹ́ rí yín ìyàwó yín
tí wọ́n dì yín mọ́ lọ́jọ́ kìíní àná tọ́lọ́run ọ̀jẹ́ kẹ́ ẹ lókun èèyàn lọ́rùn tẹ́ ẹ̀ rí pa ó náà ní retí yìí tí ń sọ̀rọ̀ yìí Àrẹ̀mú Olúwafẹ́mi Àtàndá ọmọ ìyá home economics ní Kìtìmú nílùú Ìwó ẹ dákun ẹ yọjú sí wa o màdàmú má sunkún mọ́ kámùkùn ọ̀tán ṣẹ́ kákárí bọnú ọ̀tán náà tí ń ṣe ni ẹ má sunkún mọ́ ọmọ náà lọmọ tí wọ́n fi lẹ̀. ọmọ mẹ́ta obìnrin méjì ọkùnrin kan. àkọ́bí wọn náà rèé. bẹ́ẹ̀ ni sà Àrẹ̀mú FCBA. FCBA fẹ́ rí yín o tààtún nìkejì. Elilion fẹ́ rí yín o ìkẹta ńkọ́. Sunday fẹ́ rí yín o Àrẹ̀mú Olúwafẹ́mi Àtàndá ọmọ ìyá home economics ní Kìtìmú nílùú Ìwó ẹ yọjú sí wa ẹ lè pè wá sórí nọ́mbà mọ́gàjí tàbí kí ẹ máa bọ̀ lágídìgbò nọ́mbà tẹ́ pè sí ni gbogbo ẹni tẹ́ ẹ bá sì mọ̀ wọ́n lábẹ́kúta iṣẹ́ ògùn náà ń ṣe àbí. bẹ́ẹ̀ ni sà. iṣẹ́ tablet kankan 0807279226335 nọ́mbà tẹ́ pè sí nìyẹn 08079226335 Àrẹ̀mú Olúwafẹ́mi Àtàndá ọmọ ìyá home economics ní Kìtìmú nílùú Ìwó tẹ́ bá ń gbọ́ mi àbá mẹ́ńtọ́ mọ̀ wọ́n nọ́mbà yìí ní kẹ́ ẹ pè 08079226335 ẹ ṣe mà ẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ̀sà.